Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa, Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ o, àkú ní ṣàgbákò. Ṣé rí ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sáré yọjú, ó ní bàbá tí mo pè ní àbúrò Sẹ́nitọ̀ Fatai Buhari. Bàbá yìí wá jáde, inú mi tiẹ̀ dùn bí wọ́n ti jáde. Ṣé rí à ń fẹ́ kẹ́ máa jáde bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan so that àwọn èèyàn á lè máa mọ orú èèyàn tí gbogbo yín jẹ́. Facebook lórí ọ̀rọ̀ tí Kabiru àbí Kabisanra ọmọ Abẹ́òkúta yẹn tó sọ lórí ní ti Rabitọ ta sí ní ọjọ́ Wednesday ni wọ́n ṣẹ̀ ń wò ní wọ́n á páàkì mo ń tẹ̀lé àjọ mọ́ páàkì mo ní kí n ra sí short film yìí láti fi wọ́n ọmọ Kabisanra yìí. So mò ń bọ̀ wọ́n lọ́n sọ pé kọ́ ẹ̀rọ̀gùn ọdún ẹgbẹ́ mi àti ẹ ti wà ní Yagabu lérí ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù yìí. Onímọ̀ ń sí lára ìmáàmù tọ́lá ògùn sí sọ fún mi ná lára ẹ̀ mo fẹ́ sí wọ́n jẹ́ pé bí wọ́n ti ń lo seniority ni ìmáàmù tọ́lá I pass out from FC Abẹ́òkúta 1996 he just passed out 2005 what the hell wọ́n kí gbogbo tó sọ. Nígbà mo rí i pé nígbà tí àwọn tó kọ́ support ẹ̀ bẹ̀rẹ̀ inú àwọn fáńsẹ̀ làwà náà inú àwọn tó support ẹ̀ kẹ́ńgbà gbé sọ́dọ̀ brother mi Sẹ́nitọ̀ Fatai Buhari a support ara rally Ikoko jẹ́ ìmáàmù bàtà gbogbo Ọgbọmọṣọ ni. Nígbà findings lọ pé kí sọmọ Ọgbọmọṣọ afẹ́ kígbà tí ìsọmọ Ọgbọmọṣọ di findings lọ pé kí sọmọ Ọgbọmọṣọ kì í sì máa support irọ́ àbí kí wọn náà kí tó máa support irọ́ tí a nẹ́bí sọ kúlẹ̀ àkọ́lá kan náà mọ́ ẹ sọ olóbodò ti ṣe kọ̀rọ̀ kó àkọ́jẹ́ pé bẹ́ẹ̀ jẹ́ ní gángan ló bá wà lórí àbújọ bẹ́ẹ̀ tọ́ lẹ́tọ̀ stand against him. What hell are you talking? So kí wọ́n support irọ́ ọ̀wọ́n á bẹ̀rẹ̀ sí tarnish àwọn ohun defame bó ṣe defame mi láwọn tó gbé eégún sí mi tó ní kí n wò mí bẹ́ẹ̀ náà òun defame àwọn àgbàlagbà àwọn bàbá tó lè ṣe àwọn rọ́bì àwọn àyínmá nínú ìlú Ògbómọ̀ṣọ́ ní ti ọ̀kan àmọ́ kò lè yà mí lẹ́nu iṣẹ́ owó ló ṣe ó ti gbà kan sọ pé bóyá wọ́n Kabisanra yìí ó sọ pé ọmọ àbúrò rẹ̀ pé ọmọ kéwu ìmáàmù lọ ní ìsọmọ kéwu rẹ̀ ọláìkẹ́ kọ́ jẹ́ pé fámìlì kájọ ní Abẹ́òkúta lè wá fi Abẹ́òkúta kẹ́ tòkó wá balẹ̀ jẹ́ fún wa l'Ógbómọ̀ṣọ́ ànígbà o. Ṣé rí bàbá yìí mo rántí tí n bá gbàgbé bóyá ṣe last year ni àbí bóyá last year náà ni around last year bàbá yìí ni wọ́n wà nínú igbó tí wọ́n ń jẹun nínú igbó tí wọ́n ṣe àtàtàtà. àtàtàtà ṣé gbogbo àti mọ̀ bàbá yìí ni. now ṣé mọ̀ pé bàbá yìí wọ́n mú ọ̀rọ̀ yìí lọ sí Ìbàdàn ní Ìyágànkù nìbàdàn nígbà yẹn wípé mo defame wọn. Àkọ́kọ́ kí ni defame tí wọ́n gbé lọ ọbẹ̀ ni wípé mo gbé pé èmi gbé eégún sí ẹ̀yìn wọn. Àkọ́kọ́ ni wọ́n fi sọ pé mo defame wọn. Tẹ́ bá wá wo fídíò yẹn ń gbà yẹn tí mo ṣe. Àkọ́kọ́ fọ́tò ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀, fọ́tò ìmáàmù ààfin wà ń bẹ̀, fọ́tò bàbá yìí náà wà ń bẹ̀. Now eégún tí mo wá gbé sẹ́yìn fọ́tò yìí yẹn kí ni mo fi defame ń bẹ̀? Ṣé mo sọ wípé ẹ̀yìn léégún yẹn ni? Mo ń sọ nígbà yẹn ni wípé wọ́n ní àwọn ń deliver lecture fáwọn èèyàn. Ẹ jọ̀ọ́ irú lecture wo ni bàbá yẹn fẹ́ deliver fáwọn èèyàn nígbà tí ẹ fẹ́ jẹ àṣejẹ nínú igbó tẹ́ ẹ tún wá ń porúkọ àǹjọ̀nú tẹ́ ẹ tún wá ń fídíò ẹ̀ fúnra yín. Ṣé kí wọ́n lè mọ̀ pé olóògùn ní àbí ẹ̀ ń júwe àfà àbí ojú òṣè máa ń wá ti ẹ̀yìn àfà náà? Kí ló dé tí ẹ̀yìn àfà sí yóò lójú tì mọ́? Irú bàbá yìí ní ìsàgbàlagbà sí ni wọ́n àgbọ́dọ̀ sọ wípé àfà sí ìlélẹ́yìn. Odidi àgbàlagbà tó sì pera rẹ̀ láàfà tírú ẹ náà wá ń ṣerú fídíò báyìí
gbogbo ogun yìí lẹ́sìn ń pariwo ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò dá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe gbá Sheikh Dr. Tọ́lé àti Yunus èèyàn burúkú ni kíní kan ni irú yìí wá ń bọ́ sínú igbó ẹ̀ ń porúkọ àǹjọ̀nú sí àsìgẹ́tẹ́ ẹ fẹ́ jẹ. àtàtòtò tàtàtà tàtàtòtò tàtàtà. ṣé bí àáfà tá a mọ̀ ní àáfà ni pé bá àáfà bá fẹ́ jẹ nǹkan bísímìláì làáfà ń wí kódà kó má jẹ àfà mùsùlùmí ẹ̀kọ́ tá a rí kọ́ nínú Islam ní pé anything tó bá fẹ́ fi sẹ́nu bísímìláì ló gbọ́dọ̀ ṣe eléyìí wá ṣe atatatatatatata. àkọ́kọ́ o bẹ́ẹ̀ ṣe jẹ́ni tí ń kí jímọ̀ tó jẹ́ pé ẹ̀yin jímọ̀ lẹ̀ ń kí fọ́wọn èèyàn kò yẹ kí wọ́n máa bá arú yín kẹ́ máa ṣe atatatata kẹ́ máa fọwọ́ òsì kẹ́ máa fi gbé nǹkan sẹ́nu kẹ́ máa ṣe atatatata ló yẹ kẹ́ máa ṣe bísímìláì àwòkọ́ṣe rere ló yẹ kẹ́ ẹ jẹ́ kò yẹ kẹ́ ẹ jẹ́ ẹni tí ó máa ṣe ohun tí ó já sí pé wọ́n máa ní ó kù díẹ̀ káàtó ṣe mọ̀ pé ohun tí aṣọ ń gbà náà nù nígbà tí àwọn tó wá dé ìyàgànkù ń gbà náà sọ̀rọ̀ lọ sọ́tún sọ̀rọ̀ lọ sósì so mi ìṣàmọ́ bí ẹjọ́ yẹn ṣe die down ní ìgbà yẹn ẹjọ́ yẹn ni bàbá ẹ̀ tún wá wú jáde ní ìsìn àmọ́ àwọn á sọ pé mo dì fẹ́ẹ̀mù àwọn pé wọ́n ṣàkà gbogbo wọn tí mo dì fẹ́ẹ̀mù gbogbo wọn tẹ́ ẹ ní mo ń dì fẹ́ẹ̀mù yìí ó yẹ kẹ́ ẹ lè kó gbogbo wọn jáde ni àkọ́kọ́ àwọn fídíòs tí mo ń ṣe tí mo fi ń dì fẹ́ẹ̀mù wọn yẹn ẹ gbé jáde ibo ni mo ti dì fẹ́ẹ̀mù anybody yàtọ̀ sí pé ohun tó bá sọ kí n sọ̀rọ̀ lé lórí tí mo sì mọ̀ pé ohun tó sọ yìí ó kù díẹ̀ káàtó ṣé yẹn ni dì fẹ́ẹ̀mì ìyẹn ń ṣe dì fẹ́ẹ̀mù bàbá ẹ sì sọ pé ẹ̀yin náà ṣetán ní Federal College of Education FC àwọn tí wọ́n kọ́ wa lẹ́fc hàn ń ṣolódo bàbá kó má lọ jẹ́ pé ẹ̀yin tí ó já sí pé let my people go òun lẹ bá jáde Federal College of Education because tó bá já sí pé ẹ jáde bí irú tàwa yìí ṣe mọ̀ pé mi ò mọ̀wé wàláì tàlà mi ì mọ̀wé àmọ́ second class upper ni mí tí mo fi ṣetán Federal College of Education second class upper ni mi ì sì mọ̀wé rárá èmi náà sì mọ̀ pé mi ò mọ̀wé àmọ́ yín kà á débi pé yín mọ̀ Ọlọ́run fún mi lẹ́bùn ẹ̀ so ó jẹ́ ká mọ̀ yí pé ṣe rí àwọn general subject kan wà tó jẹ́ tí èèyàn bá ṣe èèyàn gbọ́dọ̀ mọ̀ yí pé kó o tó sọ pé èèyàn dì fẹ́ẹ̀mù ẹ̀ yóò gbọ́dọ̀ wò wàá ka general subject ni torí mi ìmọ̀ department tẹ wà ní Federal College of Education àmọ́ kò sí department kan ní Federal College of Education tí wọn ò kọ́ wa ní dáadáa ni mo ṣe sọ pé ìdì fẹ́ẹ̀mù anybody o ìyìn tẹ́ ń sọ ni mò ń sọ̀rọ̀ lé lórí wọ́n dì fẹ́ẹ̀mù yín ṣé wọ́n dì fẹ́ẹ̀mù yín ni wípé mo sọ wípé bàbá ọba Gandhi Afọlábí Ògúnmọ̀gẹ̀gẹ̀ kábíyèsí wípé àwọn kọ́ ni wọ́n kọ lẹ́tà ṣé bí fúnra ara yín náà lẹ sọ wípé ọba kọ́ ni wọ́n kọ lẹ́tà fúnra ara yín lẹ kọ lẹ́tà wípé ohun tẹ́ ẹ bá gbé lọ bọ́ba lọ́ba máa rí. Zakaria Abdulsalam mo jẹ́ ìmáàmù Atakura Paki Central Mosque. Ok, ìbéèrè mi ò pọ̀ náà a ti gbọ́ nínú ilé pé ẹ̀yin lẹ kọ lẹ́tà ìyẹn Imam Habib kí wọ́n máa já sojú yín ẹ sì ti jẹ́ àmọ̀ pé Imam Yunus Tọ́lé àti kò sí lára yín. wọn láti pilẹ̀ wọn bá wa ṣe wọn ní ìlú tàbí wọn ní ìbá yín ṣe ẹ máa ṣe tí yín náà máa ṣe tí yín fine. Imam Habib Ahmed Mahmood Ayélára tá à ń sọ̀rọ̀ rẹ̀ ǹjẹ́ bàbá wa kábíyèsí His Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè gan ni wọ́n wà lé yín lórí pé àfikẹ́ ẹ̀yàn wọn láṣojú yín Rabitọ. gbogbo ọ̀rọ̀ ẹ̀kọ́ kan bàbá wa kábíyèsí ìtawà mùsùlùmí bá gbé lọ fún kábíyèsí ni bàbá rí ìtawà bá gbé lọ fún àwọn òrí so ọ̀kan bàbá kábíyèsí yàn wọ́n gẹ́gẹ́ bí ìmáàmù Ṣọ̀ún. ibo mo wá ti fi dìfẹ́ mu yín bàbá àbúrò bàbá wa sẹ́nitọ́ Abdul Fatai Buhari but n tó kọ̀ wá mọ́ tó wá yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ bàbá yìí ni pé ṣe rí bàbá yìí àkọ́kọ́ intanṣọ nìyẹn gbogbo ibi tó yẹ káwọn èèyàn fojú sí wọn ò fojú sí tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n ń dààmú Ògbómọ̀ṣọ́ lẹ́ni ẹ lọ wò wọ́n ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n sì ń ṣe Yorùbá ẹ ní kí bàbá yìí kan bọ́ síta kí wọ́n wá fi gbogbo ẹ̀mí wọn búra wípé ṣé ọmọ Yorùbá ni wọ́n ń ṣe Yorùbá náà Fúlàní ni wọ́n náà ẹni kí wọ́n jáde bàbá tí wọ́n wá jáde tí wọ́n ń sọ̀rọ̀ yìí kí ni ọ̀rọ̀ Yorùbá fi kàn yín ṣe bí Fúlàní ni
kí ló wá fi kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá? àwa Yorùbá là ń sọ̀rọ̀, mo lẹ́nu àti sọ̀rọ̀ nípa Yorùbá, kò sílẹ̀ kan nílẹ̀ Yorùbá tí mi lẹ́nu àti lè sọ̀rọ̀ ńbẹ̀, tí n bá rí i pé mo rí ohun tí yóò dá ńbẹ̀ tó kù díẹ̀ káàtó tí mi lè sọ̀rọ̀. ẹ wá sọ ẹ̀yin tẹ́ ẹ jáde iṣẹ́ ọmọ Yorùbá lẹ́yìn ni. beside nígbà tẹ́ tún wá ń sọ̀rọ̀, ṣe bí òun pé tú ibẹ̀ lẹ belong sí, àbí ẹ tún ń takò ọba òun pé tú. ẹ jáde síta ẹ búra sọmọ Yorùbá nìyí, ẹ wá tún wá ń dìvéèmù mi torí ẹ ti dìvéèmù mi already, but àwọn ò ní nǹkan kí ló kàn mí pẹ̀lú pé kí n máa bá yín ṣe kéèsì, kí mo fi kéèsì wo mo fẹ́ bá yín ṣe. dìvéèmì àkọ́kọ́ ni pé mò ń sọ fún yín pé àáfàá mi lè yàn, ẹ sọ pé fámìlì wa ni, ṣẹ́gbẹ́ ti dìvéèmù mi ń bẹ̀ o, àkọ́kọ́ nu. ẹlẹ́ẹ̀kejì bàbá táwa bá ń sọ̀rọ̀ làákàyè làwa fi ń sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì ẹni wípé èèyàn kan ló ń kó owó fún mi, iṣẹ́ owó ni mò ń ṣe, wallahi taala tẹ́ ẹ̀ bá mú ẹnìyẹn jáde bàbá ẹ̀ ní látúbọ̀tán rí, tẹ́ ẹ̀ bá mú ẹnìyẹn jáde ẹ̀ ní àtúbọ̀tán rí. déédéé èpètè ẹṣẹ́ yẹn yóò padà jà yín tẹ́ ẹ̀ bá ti mú ẹni tí ó ń gba owó fún mi. mo dẹ̀ ń fi gbogbo Ọlọ́run ọba mi mo fi ń búra, wallahi tàláhi súnmọ́bìlà látijọ́ tí mo ti ń ṣe tí mò ń ṣe, mi ìrẹ́yàn kan tó sọ pé Kabisanra o, torí pé o pé mi ìrẹ́yàn kan tó pè mí jókòó pé ohun tó o fẹ́ máa ṣe yìí o, iye báyìí la fẹ́ máa fún ẹ o, kó o máa bá wa ṣe o, tí kò sí ẹ̀dá kan láyé tó ṣe bẹ́ẹ̀ fún mi rí. pé lóòtí tó bá já sí pé èmi o èèyàn kan pè mí jókòó ó wá ní ẹ máa bá mi dìfẹ́ǹdì àbí máa bá mi ṣe báyìí, iye báyìí la máa sọ fún ẹ lóṣù, ìwọ Ọlọ́run má gba ìrun mi. àmọ́ tí yóò bá rí bẹ́ẹ̀ bàbá yìí lágbára Ọlọ́run gbogbo ohun tẹ́ ẹ bá kí nínú òun láyé iná ni yóò máa jẹ́ fún yín. bàbá lágbára Ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dìfẹ́ẹ̀mù mi yẹn, lágbára Ọlọ́run látayé dọ́run ni wọ́n dìfẹ́ẹ̀mù yín, wọ́n dìfẹ́ẹ̀mù àwọn ọmọ yín. ẹ wá jáde, kí ni ọ̀rọ̀ Yorùbá fi kan Fúlàní? ní èmi ṣe sọ wípé gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ ń ṣe kiri ẹ fura àwọn pípù yìí Fúlàní ni wọ́n. ẹni kan jáde kan búra tó máa ń ṣe Fúlàní náà. tí Ọ̀yọ́ mú fún tí Ọ̀yọ́ ṣebí Núpé ni wọ́n, ṣé wọ́n jẹ́ Yorùbá ni? ẹ sì ń dalẹ̀ Yorùbá rú. àwa ń sọ̀rọ̀ à ń jáde à ń sọ̀rọ̀ ẹ máa wá ní ká má defend, ẹ máa wá ní ẹ fẹ́ máa halẹ̀ mọ́ wa, ẹ máa ní ẹ fẹ́ fọlọ́pàá gbé ẹ, ọ fẹ́ fi kíní kan gbé ẹ, kí ló dé? kí ni ọ̀rọ̀ Yorùbá fi kàn yín? bàbá wo èmi náà fún yín last one ni o, mo fún yín last one ni, ẹ má jẹ́ ń jáde tọ́ pẹ̀lú yín o, ẹ ra fi mọ bẹ́ẹ̀, kẹ́ má jẹ́ ká tú àwọn àṣírí míì tó yẹ ká tú. ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín, ẹni tó bá sì mọ̀ wọ́n ẹ táàgì bàbá yìí kó gbọ́ very careful, kó má jẹ́ tú àwọn ohun tí ó yẹ kí n tú. ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá ẹ̀dẹ̀ ń dalẹ̀ Yorùbá láàmú, ẹ̀dẹ̀ ń dé Ògbómọ̀ṣọ́ rú. wẹ́ẹ́ kò lè dùn mí ná nídùn gba bàbá kan sọ pé Ògbómọ̀ṣọ́ ń ṣe ilẹ̀ Yorùbá, inú yóò ṣe wá ní dùn. ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹjọ́ òrìjínà náà ẹ sì ń tẹ̀lé wọn pípù yìí, ẹ ń tẹ̀lé wọn, ṣọ́ jẹ́ Yorùbá ni? ṣé bí Fúlàní ni wọ́n? Fúlàní ní gbogbo àwọn tí wọ́n ń takò ìmáàmù Ògbómọ̀ṣọ́, ẹ lọ wò wọ́n látòkè délẹ̀, gbogbo àwọn tó wá láti Kaduna ni. Àbíbù nìkan ló jẹ́ sí pé ọmọlé ayélujára, ẹ wá sọ fún wa Àbíbù yẹn ibo ló ti wá, ṣe bí Kaduna ni? ṣé ẹ mọ̀ pé plan work ni? ẹ wá ẹ má jà sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ o bàbá, last warning ni mo fún yín, last warning tẹ́ ẹ bá dẹ̀ jáde kẹ́ ẹ wá bú ẹni tí ó gbé owó fún mi yẹn, bàbá lágbára Ọlọ́run irọ́ tó ju irọ́ lọ wọ́n pamọ́ yín, wọ́n pamọ́ ọmọ yín, wọ́n pamọ́ ẹbí yín. mo sọ̀rọ̀ fún ara yín náà kọ́, ṣé inú yín náà kọ́ ló sọ pé Ọba Gádì kọ́ ló kọ lẹ́tà ni? àbí inú yín kọ́? àbí ẹ rí fídíò ni? mi ìgbé fídíò ẹ̀ jáde ni? àbẹ́ rò pé mo kàn ń sọ̀rọ̀ pẹ̀lú without sense ni? ẹ wá o ibi tá a bá ọ̀rọ̀ dé yìí, béèyàn kan ò bá ṣọ́ra ẹ̀ á máa tó àṣírí ẹ̀ sáyé ni o. ẹ ṣọ́ra yín o, a mọ gbogbo tẹ́ ẹ ṣe pamọ́ o, ẹ jẹ́ kó kí yín ó pé o. jẹ́gẹ́ mi mò ń lọ, ìyìn tẹ́ ẹ bá ṣe, tẹ́ ẹ bá ti fi takò mọ́ọ̀mù máa jáde lórí ẹ̀. so kí ni ẹ wá ń bá mi sọ trash ẹ jáde 1995 kí lẹ fi dà?
kí lẹ fi dà ju ìlara lọ ju kéèta lọ àbí àwọn ọmọ tán yín ni ẹ ṣọ́ra yín o bàbá ń pẹ̀tù ẹ ń takò wọ́n ní nàún bàbá oníbàbá tó ń ronú kó àlàáfíà ẹ̀yin takò wọ́n torí tẹ́ fẹ́ jẹ àbí ẹ wo mo wá bí àwọn bá sì mi ọ́ wò pé Kabisanra bínú tán mo bínú o torí bàbá yìí last year yẹn mo ti fẹ́ jáde sí wọn gbà tí wọ́n náà mẹ́jọ mi lọ sí Ìyágànkù tí wọ́n ń pè mí bẹ̀ gbà yẹn mo kàn ń wò pé kí ni mo ṣe ẹ fẹ́ máa parọ́ mọ́yàn mo nígbà mo gbégún yẹn nínú fídíò yẹn mo pè yí léégún bẹ́ẹ̀ àbí ẹ̀ mọ́ tẹ́ ń sọ ẹjẹ́ lọ gbọ́ àwọn ọmọ tí wọ́n mọ̀wé dáadáa kí wọ́n tún yín kọ́ wọ́n ní ẹ lọ Federal College of Education ti wá àwọn òǹṣe dáadáa o àwọn òde ń ṣe alábòsí wọn sì kọ́ wa alábòsí ń bẹ̀ wọ́n kọ́ èmi tí mo tẹ tó tiẹ̀ jẹ́ political science mo ṣe gan wọ́n kọ́ wa alábòsí wọ́n kọ́ wa ní political science wọ́n kọ́ wa ní politics in a good way in a normal way ẹ dẹ̀ bọ́ síta you are just chanting who are you mediocre pagikabayana ẹ bá sì fi kò ní bàjẹ́ fún wa jàre ṣe rí bàbá yìí ó fẹ́ múnú bí mi ni bàbá àní bínú bàbá ẹ jáde ṣé kì í ṣe Fúlàní kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá ṣebí Fúlàní ni lóun ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa jàre. Salamu alaikum.